ṣebí Mufty Iwo orí fídíò ẹ̀ nígbà tí àwọn DSS tí a rí online wípé wọ́n ti arrest ẹ̀. Ṣebí orí tí mo gbé fídíò wá tí Mufty bọ́ síta tó jókòó sílẹ̀ ẹlẹ́ṣọ́ rántí tó sọ wípé irọ́ ni o kàn má believe any media kankan o. Ọlọ́pàá kankan ò arrest òun o. DSS kankan ò arrest òun o, kò sí kankan o. Ó tún jẹ́ kó yé wa nínú fídíò yẹn tó o bá gbọ́ dáadáa wípé àtọlọ́pàá o àti DSS wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú òun ni. Kò sí nǹkan tóun ṣe nínú tàwọn àrùn tó ń rèsì tó ń groom àwọn ọmọ fún terrorism nílẹ̀ Yorùbá. Ipe kò sí bí òun ṣe groom àwọn ọmọ yẹn láti sọ wọ́n di jihadist kan máa kógun jara wọn torí ẹ̀sìn torí owó tó ń gbà. Ó ní kò sí nǹkan tóun ṣe nínú group yẹn tí DSS àtọlọ́pàá ò mọ̀. Ṣé bó gbọ́ nínú fídíò yẹn? Ṣàdédé la tún rí fídíò ní Mufty máa pariwo síta wípé kán ṣe òun jẹ́jẹ́ o. Ó ní lóòótọ́ lọ́lọ́pàá àti DSS arrest òun. Mẹ́hàn ìwọ náà ní ha. Àbí àwọn DSS náà sọ fún wọn rí fídíò ibi tó ti debunk pé wọ́n arrest òun, wọ́n ní kó padà lọ túnṣe. Mufty Iwo ti padà bọ́ síta olówó mọ̀ wípé òun fẹ́ kógun jàlú ni. Ṣó ti rí wípé ìwọ àtèmi àgùdọ̀ máa kú ẹnu. Olówó mọ̀ pé terrorism lòun fẹ́ máa practice bẹ́ẹ̀ yẹn. Wá fetí ara ẹ̀ gbọ́ kó fojú ara ẹ̀ rí ẹlẹ́nu méjì ni Mufty ó parọ́ ju fòóyì. Wọ́n ìwé ẹ̀ ti wà. A sì lọ bá wọn. Kí ni tó débẹ̀ ó ṣe díẹ̀ ọ̀pọ̀ ìdíjọ́ àwọn abẹ́rẹ́ oríṣiríṣi wọn bí alẹ́ rẹ̀. Bẹ̀ẹ̀ tí wọ́n tẹnu mọ́ jù ní pé situation yìí ọgbà kí èèyàn máa ṣe irú demonstration pé bígbà tí èèyàn tó ń fẹ́ràn ní ti ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà ni. Ìyẹn ni mo ní pé ó gbálàkà ìmọ̀ tó sọ̀rọ̀. Ìgbà káwà gan bá rò bẹ́ẹ̀ àmì ìjó orí bá wọn. Because àwọn àmì ẹgbẹ́ tó pọ̀ mí náà pé tó bá ṣe gbogbo àgbáyé ní ọmọ. Ojú rẹ̀ sìn so ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n arrest wa. Ó gbà dọ́dọ̀ àwọn ọlọ́pàá náà the same thing táwọn àti bí náà sọ làwọn náà sọ pé situation gba irú nǹkan báyìí. And then àti ọlọ́pàá wà tẹ́sẹ̀ sí kò sẹ́ni tí ọmọ wa. Níjọ́ tí àwọn kan jí ẹni nitel àwọn wáyà wọn ti ń bẹ lábẹ́ ilẹ̀ ọ̀sẹ̀ wé ó ti di property government làwọn kan wá ń jí wò lóru làbá mú wọn. Àwọn àwọn làwọn kọ́ sọ fún àwọn DSS làwọn kọ́ sọ fún wọ́n dẹ̀ support wa àwọn ọlọ́pàá tó wá wọn ẹ̀jẹ̀ ní àti ọlọ́pàá àti DSS à ń bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí bẹ́ẹ̀fẹ́ ẹ̀ lérí lọ́wọ́ wa nítorí dàbí tí màá lò mọ́ ni pé tá a bá ti rí agbára àti ní láísẹ̀nsì ẹgbọ́n mísìn tíjọba ṣe ìmọ̀ ṣe àálò ìjọba ló lè fún àtàlù ìlú ti ní àwọn àgbà tá a dáhùn ẹ̀dá bí nígbà tí gọ́ọ̀mẹ̀ntì gbẹ̀gbẹ̀ fúnra rẹ̀ wọ́n ní ká gbà àti wọ́n sì tún ìwà bá ṣe gíní bá ṣe lò àálò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá lò wọn lágbára agbára ọlọ́wọ́ kàtó wá fẹ́ dàlúwàrú o lóye pé wọ́n bá dètì o Boko Haram o tó bá wọ bí kíbi òníwọ̀ níbi ní ńlá ìlàsẹ̀ pẹ̀lú àdúrà làwọn àfi ń ṣe gíní àfi hàn ọ̀pẹ́rẹ́tì ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tí ó fi ṣe pé DSS yẹn ohun invite wa wọn arrest wa tá a bá wí bẹ́ẹ̀ àpárọ̀ ọmọ wọn ni wọn tá a bá wí tó súnmọ́ bẹ́ẹ̀ gan àtọ̀párọ̀ ọmọ wọn lórí ìgbà tá a lọ sọ́dọ̀ àwọn DSS ń táwọ̀ ọmọ lámọ̀ bọ̀ the same thing náà ni àwọn ọlọ́pàá ní ọ̀dọ̀ commissioner of police the same thing ẹ̀ máa tá a mọ̀ àwọn náà ṣàlàyé ẹ̀ fún wa tí n bá ní mo mọ nǹkan kan nípa tí mo fẹ́ sọ yìí mo mọ bíi 20% èèyàn ní ẹ̀ka kù ọmọ 80% wà kà kù ẹ̀kú ju 20% mo sábà pa American threat Nàìjíríà bí òkú àyàn lọ mi mọ bó ní level ẹ̀ ṣètò mi ọmọ bí Nàìjíríà àga ìlú gánbó náà ní level kan ṣùgbọ́n wà tá a dọ́dọ̀ wọn a rí i pé kìíní ìkọjá bá a gan ṣe rò pé demonstration yẹn wọ́n lè gbé mọ́ ara tí wọ́n fi lè bínú sí Nàìjíríà demonstration tí a ó pariwo ó lágbára. ọmọ sọ́sẹ̀ tá a ṣe lórí kápá bá fẹ́ẹ́ fi dájà lẹ́nu kò ní sí SS láàrin wọn SS gẹ́gẹ́ ń bẹ láàrin wa. lọ́wọ́ ọ̀bẹ gbọ́ wọn ò ṣe bí ẹni pé àwọn gẹ́gẹ́ ń bẹ láàrin wa. àwọn ń bẹ láàrin wa tá a bá ṣe ìyàtọ̀ tí ọba dá àárín wa bá a ṣe ń tò káàkiri o lànà ń tẹ̀lé wa káàkiri. wọ́n lè sọ fún ọ náà lọ́wọ́ pé àwọn àǹbẹ̀ o wọ́n sábà ní àwọn sábà ìdílé mo ṣẹ̀ṣẹ̀ yẹn ni. flag tó náà sókè wọn ní mímí wọ́n yá ẹ̀rù tàwọn taláwọ̀kọ́ ó ń bà wọ́n àbí something like that ọjọ́ra wọn kábàá bá fẹ́ ṣe bí àwọn aláwọ̀kọ́ àní jẹ́ kí DSS wà ń bẹ̀ ìkejì ni pé àti sọ́ọ̀lẹ̀ bá a ṣe ẹ̀rí náà gbọ́dọ̀ wà wúyà bá a fẹ́ ṣe ọlọ́pàá nìkan la ni wọ́n sọ fún ẹ̀tẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ handle security lọ́wọ́lọ́wọ́ àti irú situation yẹn ẹ̀yin lẹ́ mọ̀ jù nípa rẹ̀ àti sọ́ọ̀lẹ̀.
so Mufty lè bọ́ síta kó ṣe àlàyé ọ̀rọ̀ báyìí kó calm kó sọ̀rọ̀ bí ènìyàn torí gbogbo fídíò tí mo ti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹranko ló ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bẹ́ni wípé òun ló ń bọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire ó máa ń bá wa sọ̀rọ̀ bẹ́ni wípé òun ló shelter wa òun ni ọlọ́run wa òun àtolúwo torí wọ́n ti ní Sultan àti Gumi ní Godfather wọ́n ti believe wípé wọ́n lè máa jó pàlóńgò lórí ìwà tèmi anything tó bá wù wọ́n náà lè dá lára nílẹ̀ káàárọ̀ òjíire you see life Mufty ló fẹnu ara ẹ̀ ló fetí ara ẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ nísìnyí pé gbogbo nǹkan tóun ṣe yẹn òun ò mọ̀ láì dá rárá ṣé you see life ṣé you see life ó lóun ò mọ̀ láì dá rárá ó lóun ò mọ̀ pé nǹkan tó kù díẹ̀ káàtó lóun ṣe nǹkan tó burú jáì a ní as a matter of fact òun mọ̀ pé òun fẹ́ dógun lẹ̀ láàrin Nàìjíríà àti Amẹ́ríkà ni ṣé you see ẹ bá wa bèrè lọ́wọ́ Mufty ó jókòó sílẹ̀ káàárọ̀ òjíire òun jatabẹ̀ òun jẹpo bẹ̀ òun jẹyọ bẹ̀ òun momi bẹ̀ ẹlẹ́dàá ẹ ilẹ̀ ẹbẹ̀ ló ń bá dọ́gba tó òun bá ní gbólóhùn lálálẹ́ tó o bá ti sùn tí wàá tún jí orí ilẹ̀ yẹn ló ti mí èmi sínú tó mí síta ó wá dúró ń bẹ̀ ìrẹ́ yóò tán ó wá bẹ́kùnbẹ́kùn kiri ó fẹ́ mọ gegele lórí gegele kọ́ lè sọ wípé bí agbára ẹ torí o belong o mọ Sultan o mọ Gumi as your godfather nǹkan tó bá wù ẹ́ o fẹ́ máa jó pàlóńgò lórí àwọn ọmọ káàárọ̀ òjíire pé kò sẹ́ni máa yẹ̀ lọ́wọ́ o you see your life ó wá pariwo free Palestine free Palestine ẹ bá wa bèrè lọ́wọ́ Mufty Iwo àti Olúwo torí gbogbo nǹkan tí Mufty ṣe lolúwo wà in support of him kí ló kan Mufty Iwo nínú Nàìjíríà nílẹ̀ káàárọ̀ òjíire tó free Palestine kí ló kan lórí ogun Palestine ṣé ata wọn ló jẹ́ iyọ̀ wọn ló jẹ́ kí ló kan bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ń gbé tó fẹ́ kó ogun Palestine wá sí ilẹ̀ káàárọ̀ òjíire insecurity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà tó ti délẹ̀ káàárọ̀ òjíire ó múra kankan sọ wípé ó yá ẹ ti ṣe tán láti protect Ọ̀ṣun ó sọ free Palestine yẹn lẹ fi máa mọ̀ wípé ọpọlọ nǹkan ti ta sáwọn eléyìí lọ́pọlọ ẹ̀sìn ti kó sí wọn lọ́pọlọ à ń sọ fún yín pé ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn gangan ẹ̀sìn ó ti kó sí Mufty àti àǹkó ẹ̀ àwọn tọ́jọ́ wà papọ̀ ó ti kó sí wọn lọ́pọlọ ó ti jẹ brain wọn kò jẹ́ kó lè reason normally like you and myself tá bá wá ń gbé àwọn kinní jáde ẹ wo ìgbà tí fídíò yẹn jáde kí gbogbo wa ká ṣe bẹ́ẹ̀ nípa àrí ṣé mo wí pé ọ̀pọ̀lọpọ̀ la máa wò wípé okay ó dẹ̀ pé bó ṣe ń ṣe lọ yẹn wọn ò dá sí o kò sẹ́ni tó caution ẹ̀ ẹ jẹ́ káwa náà lọ dá tiwa sílẹ̀ like ká tó dijú ká tó làbá ìgbà wo lóòrò pé gbogbo ilẹ̀ Yorùbá máa ti become terrorist á dàbí tí náà ti ní nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn wàá gbọ́ nǹkan tí Mufty sọ ṣe bẹ́ẹ̀ náà rẹ̀ ló fi ṣe fídíò tó ní òun wọn arrest òun ọlọ́pàá àti DSS ò arrest òun kí ló wá mú nísì tó ṣe wá bọ́ síta pé lóòótọ́ ni ó ṣẹlẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ wípé ọlọ́pàá àti DSS wọ́n ti rí fídíò ibi tó ti deny wọn bóyá àwọn náà sọ fún pé kó padà lọ tún fídíò ṣe kó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ you see life ẹ wo gbogbo àwọn nǹkan tó bá ń lọ lódìlódì tá a mọ̀ wípé ní àsìkò yìí àbí lọ́jọ́ iwájú ilẹ̀ káàárọ̀ òjíire ó máa dá wàhálà alẹ̀ fún ẹ̀yin àtẹ̀mí tá a bá tètè bẹ̀rẹ̀ sí ní pẹ̀ka àrọ́kò láti sì ń lọ kó tó di wípé ó dolúwẹ́rẹ́ tó ń gbẹbọ tó ń béèrè ẹbọ kàkà lọ́wọ́ gbogbo wa kò sí nǹkan tó bá di mo wá fi àsìkò yìí rọ ìwọ àtèmi wípé òtítọ́ tajọ gbé dání yẹn ẹ̀yin náà lẹ máa sọ fún mi pé olótìtọ́ kì í lẹ́ni òun làwọn èèyàn máa ń kórìíra jù àwọn èèyàn kì í bá a ṣe ṣùgbọ́n ó fi mí lọ́kàn balẹ̀ ìwọ àtèmi tá a bá sọ òtítọ́ yẹn ó fi wá lọ́kàn balẹ̀ ó fi wá lára balẹ̀ ó dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ ní anywhere bẹ́ẹ̀ ni má jẹ́ kó gbà lọ́wọ́ ìtorí èmi ò ní jẹ́ kó gba òtítọ́ lẹ́nu mi bá a bá ń sọ tí àwọn kan ń rí torí àbòsí torí mo rí wípé alábòsí ló pọ̀ jù lára àwọn ọmọ káàárọ̀ òjíire àjọ rí òtítọ́ káàdéjọ́ kẹ́nu bo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ọ̀pọ̀ àwọnú gbó lọ ẹ̀yin kan wá máa fi títa ríro ẹ̀ máa sọ òtítọ́ yẹn àwọn yẹn tán yí ojú báyìí yẹn wọ́n á wá fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí ẹ bíi pé ìwọ láláì da kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan ló lè sọ bẹ́ẹ̀ tá a bá dẹ̀ sọ tí gbogbo wa bá jọ look away ó ń bọ̀ wọ́n ní tára lé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tá a bá tètè pariwo kí náà ní kò ní jẹ́ ká sùn ẹ má jẹ́ ká máa ṣàbòsí ọmọ Yorùbá tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo lọ́pọ̀lọpọ̀ wá jọ ń pariwo wípé a fẹ́ kílẹ̀ Yorùbá kó gbé kó ilẹ̀ káàárọ̀ òjíire kó gòkè àgbà àwọn iṣẹ́ ló wà ńbẹ̀ iṣẹ́ ló pọ̀ ńbẹ̀ do not be shy away láti yọ pé kájọ fọwọ́sowọ́pọ̀ ìwọ̀nba tá a bá lè ṣe ẹjọ́ ríro yẹn is the only weapon you and myself we have at this particular period and it's working in a little way that lè ṣe má jẹ́ kó sú ẹ ṣe bó ń gbọ́ tí Mufty lóhùn ò mọ̀ pé òun fẹ́ dógun sílẹ̀ ó lóhùn tí ẹ mọ̀ wípé wàhálà ń ṣẹlẹ̀ láàrin Nàìjíríà àti President Trump America government àti America
ipò wọn mọ̀ pé Nàìjíríà gan bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ wà nù ilẹ̀ ìlò Amẹ́ríkà o ṣẹ́bẹ̀rí tí Amẹ́ríkà fi kan ra mọ́ gbogbo Nàìjíríà citizen bó ti sanction ilé ló ń gbogbo ilé wọ́n bá nílé no visa no this no that kò kàn lè sọ pé gbogbo Nàìjíríà tó wà l'Amẹ́ríkà kó dáhùn padà sí Nàìjíríà yìí lẹ́ẹ̀kan ni ogun gba many things ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ èyí tó o bá mọ̀ tó o bá gbọ́ òun ló gbọ́ ṣé bó gbálàyé lẹ́nu Mufty ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní òye òun ó ní ṣùgbọ́n àwọn DSS wá ṣàlàyé fún pé òun ti ń gúrùmù terrorist group nìyẹn ó ti fẹ́ dógunlẹ̀ ṣẹ̀tẹ̀ráyé gbogbo wa tá pariwo tá a ṣe òtítọ́ gẹ́gẹ́ bí ọmọ ìran káàárọ̀ òjíire ojúlówó ọmọ káàárọ̀ òjíire tá a sá sábẹ́ ẹ̀sìn tá a sá gọ sábẹ́ ìkakọ̀ pé ṣán rí wa àkúṣẹ́ lọ́tún àkúṣẹ́ lọ́sìn àṣeyọrí iṣẹ́ ni Mufty Iwo a sì wà lẹ́yìn ẹ̀ o a ní fi ẹlẹ̀ tó bá ti lóòní jẹ́ kó gun omi àwa gan ò ní jẹ́ kó sinmi ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ bá mi ọmọ iye olùpẹ́jú K1 the ultimate KWAM1 má ti gbé ọmọ ti ṣe bẹ́bẹ̀ KWAM1 ti ṣe bẹ́bẹ̀ o àlọ́ ń ṣe ọmọ iye olùpẹ́jú dádì mi mọ̀tẹ́ lọ́ọ̀fù rẹ̀ dákú ọlọ́run mọ̀tẹ́ lọ́ọ̀fù rẹ̀ dákú o ká báyọ̀ sọ̀rọ̀ kó gbọ́ òun níyì ọmọ ènìyàn bàbá K1 má ti pa ọ́ ti sọ síta o wọ́n ní owó ò lè ra ọmọlúàbí wọ́n ní ìwà ó ṣe pàtàkì ó ṣe kókó ìjọmọlúàbí ṣe pàtàkì ó ṣe kókó torí èyí o àwọn yọ apá wọ́n yọ ẹsẹ̀ wọn ò dá sí ọ̀rọ̀ orí àpèrè Awújalẹ̀ mọ́ o gbogbo àwọn tí wọ́n kó lọ sí kóòtù wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ sí kóòtù pé ẹ dá kéèsì rú o àwọn ti withdraw kéèsì o wọ́n sue anybody jẹ́ a lọ wò wá. owó mi tó kéré jù ní owó íńtánẹ̀tì owó ṣe pọ̀ tábàjáde bọ́ta kú ọmọ ọba yìí sí ńbẹ yẹn ẹ̀rí ló sọ ńbẹ owó la fi rà á kò jábọ́ látọjú ọ̀run síbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀kì ńbẹ owó la fi rà á mẹ́sìlẹ̀ tó wà ńbẹ yẹn owó ńlá la fi rà á. ilọ́ọ̀sì tó wà. so ní so àwọn tó wó lè ṣe fún yòó ju yẹn lọ ṣùgbọ́n owó ò lè ra ọmọlúàbí èèyàn máa ń hàn náà ní. so nítorí pé mi ò gbà kí àwọn èèyàn fi ọwọ́ rò mí ní imú nítorí pé mi ò gbà kéèyàn kan fọwọ́ ro imú ẹ̀ báyìí kó wá ti bọnú oúnjẹ tí mò ń jẹ. ló fi pẹ́. ni mo fi dàbí onígbéraga lójú àwọn èèyàn. òmùgọ̀ wọn fẹ́ tí wọ́n ti lù sá. òmùgọ̀ fẹ́ pé bóun tó bá wù wọ́n lè ṣe fún. ó ti wá lù sá. so tó bá dẹ̀ gbà pọ́lù ẹ̀ ṣá nígbà tó máa wúlò wọ́n ti lù àlàáfíà kúrò lára yẹn. ẹ bọ́ rẹ̀ ẹ̀yà fọ́tò. bàbá mi ẹ kọ́lẹ̀ èmi ní 19th of December tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe wàásù àìdé ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yẹ kò lè kọjá ọdún mẹ́ta. kì í ṣe pé ọlọ́run àwọn gbogbo ló sọ bẹ́ẹ̀. tọ́ba tí yẹn bá gbẹ̀sẹ̀ tọ́ba tún lẹ lò ní ìsìn èyí tó máa pẹ́ jù bẹ́ẹ̀ náà lọ́dún mẹ́ta yẹn kò ní kọjá ọdún kan wọ́n sì máa lọ lẹ́yìn ọ̀dọ̀ kọ́ pé mẹ́wàá ó dìgbà tó bá tó fi ẹni tọ́lọ́run bá fẹ́ tó yàn ọ̀rọ̀ ẹ̀ tàbí ọ̀rọ̀ Dáfídì nínú Bíbélì ni. ọba wà lórí ìtẹ́ tọ́lọ́run ọba yan Dáfídì lọ́ba àmì. bàbá ló rẹ̀ tẹ̀lé mi. mo wà pẹ̀lú yín sà torí ẹ̀ ló mọ̀. ọba kan wà lórí ìtẹ́ ọba Sọ́ọ̀lù ló ń pè é kí Ọlọ́run tó fi yẹn sílẹ̀ kó tó yan Dáfídì ọmọ Jésè lọ́ba àmì. ọmọ tí kò lọ léèwé ọmọ tó jẹ́ pé ẹran ló ń dàbí àwọn Fúlàní. mi ò gbọ́ bó ṣe fẹ́ ṣe kò lè tún tọ́ bẹ́ẹ̀ fi kù kò sí nǹkan tó fẹ́ jọ kúrò bẹ́ẹ̀. bí Olúwa ṣe tọ́ nǹkan ẹ̀ ẹnì kankan ò lè rí ẹ̀ káwọn bá lò ní kíkà ara àwọn tó bá fi ẹnikẹ́ni sórí ibẹ̀ wọ́n fẹ̀yẹ̀ ní ẹ̀rú rí. ọ̀rọ̀ yẹn ti dójú ẹ̀ K1 withdraws from Awujale race withdraws suit Fuji musician King Wase KWAM1 has formally withdrawn from the race for the Awujale of Ijebu land, filing a notice of discontinuation at the Ogun State High Court to end his legal challenge against the ongoing selection process. Congratulations, Bami K1. Ọmọ iye olùpẹ́jú whosoever tó bá fún yín ní advice tó ń pè yín sí ìjókòó tó bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ gbọ́. Wọ́n kú iṣẹ́ o. Ká bá ní sọ̀rọ̀ ká gbọ́.
ó ní yọmọ ènìyàn gẹ́gẹ́ bẹ́ ṣe sọ nínú fídíò yẹn owó ò lè ra ìjọmọlúàbí mo believe. The notice, filed on Monday, December 22, 2025, by its legal team led by Dr. Wahab Shitu San, brings to a close its controversial bid for the revered throne. The withdrawal followed a ruling by Honorable Justice A.A. Omoniyi of High Court 3, Ijebu-Ode Judicial Division, who dismissed KWAM1's application for an interim injunction seeking to restrain the Ogun State Governor, Prince Dapo Abiodun, the Fusheguwa ruling house, and other parties from proceeding with the selection of a new Awujale. Justice Omoniyi held that the application lacked merit, but ruled that the substantive suit could proceed on its merits, fixing January 14, 2026 for further hearing. Lọ́rọ̀ kan ṣá, ohun tó ń jẹ́ kó yé wa ń bí ni wípé KWAM1 K1 the ultimate ọmọ èyí Olúpéjú K1 o wọ́n ti withdraw wọ́n láwọn ò bá yín du ipò ọba Awujale of Ìjẹ̀bú mọ́ o gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ kú oríire o mo yà fún yín mo yà fúnra mi mo yà fún yín mo yà fúnra àyàbára tíntín ọ̀gá. Gbogbo ẹ̀yin tẹ́ pé K1 the ultimate tẹ́ sit wọn down tẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì gbọ́ sí yín lẹ́nu kudos to you ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ lẹ ṣe. Èmi náà dé tún kí KWAM1 wípé kudos to you bá mi ká bá ní sọ̀rọ̀ ká gbọ́ ó ní yọmọ ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ nínú fídíò yẹn ẹ sọ wípé àìmọye nǹkan tó wó lè rà material things lówó lè rà láyé owó ò lè ra ìjọmọlúàbí bẹ́ẹ̀ ṣe wá bó síta nísìn tẹ́ sọ wípé lórí àpèrè Awújalẹ̀ o pẹ̀lú gbogbo oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ lẹ́nu bí ìjọbi mélòó kan tẹ́ jẹ́ ká mọ̀ yìí pẹ́ ní interest ẹ jẹ́ ká mọ̀ wípé no ó ti tó gẹ́ ẹ bá wọn du ipò Awújalẹ̀ of Ìjẹ̀bú mọ́ ẹ dẹ̀ tún wá ẹ fi lé lórí ìyẹn nìkan ẹ tún wá continue ẹ ní pé withdraw case bó tilẹ̀ jẹ́ wípé kò ṣe pé withdraw Justice Omoniyi ní High Court 3 ní Judicial Division ní Ìjẹ̀bú-Òde àwọn ni wọ́n dá kéèsì nínú wípé ó lack merit wípé sue Executive Governor Ogun State Dapo Abiodun àti olórí Fusheguwa ruling house àti olórogún kúkú àti local government chairman Ìjẹ̀bú-Òde àti ọ̀pọ̀lọpọ̀ tẹ́ sue lọ. Wọ́n ní gbogbo lẹ́tà yín application yín tẹ́ fi sùn wọ́n no lack merit. For this reason, Justice Omoniyi wọ́n kíkẹ̀ wọ́n jù sínú dustbin wọ́n fàyà. Ẹ̀yin náà tiẹ̀ ti wá sọ wípé òkè bẹ́ẹ̀ tẹ̀ ṣe wá kíkì ẹ̀ dànù yẹn tẹ́ ní ó lack merit ó tẹ̀ ti wá da ẹ̀yin gan kúkú withdraw ẹ̀ kúrò ń bẹ̀ pé sue anybody mọ́ o àti gómìnà o àti olórogún kúkú àti everybody ẹ̀jẹ̀ àjọ máa béèrè àníyàn wa lọ as a matter of fact gan orí àpèrè Awujale of Ìjẹ̀bú ní interest mọ́ ẹ ti yọ̀ǹda kí wọ́n fi ọmọ oyè tó tọ́ àti tó yẹ kí wọ́n fi síbẹ̀ lómi àlàáfíà bá rú gbogbo wa tá a jọ pẹnu papọ̀ tá a jẹ bá bàbá K1 sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ yìí á lẹ́yìn o ẹ̀sìn mi o àwọn ọmọ Ìjẹ̀bú wọ́n múra tán pátápátá o gbogbo ọmọ káàró jíire ni wọ́n múra tán pé nítorí àpèrè yìí kó má bàa dé ogun sílẹ̀ ẹ jẹ́ ẹ̀sìn mi agbájá bẹ́ẹ̀ bá jẹ́ oyè ọba Awujale of Ìjẹ̀bú ẹ ti jẹ́ ẹ̀mọye ọ̀pọ̀lọpọ̀ oyè ẹ sì tún jẹ́ Ilésanmí wọn lòun lọ́ba oyè adúpẹ́pẹ́ gbọ́ sí wa lẹ́nu. Èyí Olúpéjú àràwọ̀ rẹ̀ o àràwọ̀ rẹ̀ láyé KWAM1 àrí o àrí èyí Olúpéjú àràwọ̀ rẹ̀ láyé Wàsíù ọmọ yín àrí o àrí bẹ́ẹ̀ tilẹ̀ ti kú ẹ̀yìn bẹ́ẹ̀ láyé àrí o pẹ́ bá sọ̀rọ̀ ó dẹ̀ pé ìyá Olúpéjú ló kàn sí tèmánà lórí fóònù àbí kí ló ní kí n sọ ibẹ̀ ni kọ́kọ́ là lọ ó tún kù gbogbo ẹ̀yin gómìnà wa pátápátá nílẹ̀ káàárọ̀ oòjíire ní South West mo yà fún yín mo yà fúnra mi mo yà fún yín irú eléyìí mi láìkì ó yá ẹ túbọ̀ máa team up ẹ ṣe ẹ kú iṣẹ́ èmi ò lọ́tà láàrin yín mo ti sọ bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan tó dáa wà láì praise yín bó bá kù díẹ̀ káàtó àá pariwo nígbà tẹ́ tún ti ṣe àwọn nǹkan tá a láìkì báyìí why not if not kudos to you ẹ wá wo fídíò.
of Oyo. New product. Oyo new product. Oyo new product. Hey! Oyo new product. Oyo new product. Come on, Oyo new product. Come on, ṣé wọ́n ti rí inú tábìlì tó wọ̀ só ti rí Oyo new product lélẹ̀. Come on, ẹ máa wò live. Ọlọ́run wọ́n rọ́ ní o, Ọlọ́run. Abẹ́lé yìí gbìyànjú o. Dáàdì mi ẹ bú sẹ́ o. Bàbá dírẹ́bà rè. Abẹ́lé ìtura o, bàbá nìyẹn. Bàbá bẹ̀. Bàbá ẹ jẹ́ káyé rí. Bàbá ẹ jẹ́ káyé rí. Ó yá. Àwọn èèyàn ti sọ́ọ́rí, àwọn èèyàn ti ń wọ̀ ọ́. Sọ́ọ́ ti rí. Àwọn èèyàn ti ń wọ̀ ọ́. New product lélẹ̀ ajẹ́. Sọ́ọ̀ wáìnì ni. Oyo made. Oyo made lélẹ̀. Oyo made. Oyo made. Oyo made. Oyo made lélẹ̀. Sọ́ọ̀ wáìnì. New product. Oyo made. Sọ́ọ̀ wáìnì. Oyo made. Ẹgbá ẹ̀wò. Sẹ́tìrì. Ó ti rí. Manufacturing by Oko Auto. Number 1. Sẹ́tìrì wọ́n bí délé ní o. Ọlọ́ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà lọ́pọ̀lọ́ o. Ajé. Sẹ́wọ̀n ọlọ́. Oyo made. Ọlọ́ bá ń gbọ́. Ilé ìgbà tún wẹ̀yẹ o. Káyọ̀ bá àmọ́ bó ṣe ń lọ sí o. Ẹ tún wẹ̀yẹ o. Irú àwọn nǹkan tá a fẹ́ lélẹ̀. Ọ̀yọ́, Ògùn, Lagos unveil joint security offensive to secure highways cities. In a renewed push to curb banditry and other criminal activities, the governments of Oyo, Ogun, and Lagos State on Monday launched a joint security operation aimed at strengthening safety along major highways and urban centers across the southwest zone. You see? This is all we want to do. The collaborative operation designed to protect commuter residents and businesses focused particularly on high-risk corridors, such as the Lagos-Ibadan Expressway and adjoining routes linking the three states. You see? I love this. This call by the Southwest State for coordinated and proactive security measures is both timely and essential. Criminal elements thrive when security is reactive rather than anticipatory, Owosheni said. He noted that the joint operation signaled a clear message to criminal networks that insecurity will not be tolerated in any form, adding that intelligence sharing and interstate collaboration was central to the strategy. Shetiribey. Àwọn Ogun State, Oyo State, Lagos State, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti team up láti ṣe kíni, láti fún wa ní maximum security láti sìn lọ, kì í ṣe during the Christmas nìkan. Gbogbo highway wa, gbogbo àwọn truck tó ń kó àwọn terrorists káàkiri and everything, wọ́n ti wà lẹ́nu iṣẹ́. Ṣe bẹ́ẹ̀ ti rí àwọn Àmọ̀tẹ́kùn, ẹ kú iṣẹ́. Kudos to you. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, mo rí i pé Ọ̀yọ́, Ògùn àti Lagos ni wọ́n join together. Àbáṣepọ̀ yín ó ní agbára. I love this. Mo like nǹkan tẹ́ ṣe yìí. Join together. This is all what we wanted from you. Ẹ̀yin leaders wa. Èmi á sọ wípé ẹ má jẹ́ kó jẹ́ Lagos, Ògùn àti Ọ̀yọ́ nìkan. What about Ondo, Àtèkìtì, Kwara? Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lè team up because àwọn tí ó wà ní Kwara wọ́n ti ń ti ṣe mọ̀ wípé border ni sí Èkìtì àti every other area. So àwọn tí Kwara ẹ̀yin náà ẹ team up pẹ̀lú Èkìtì ṣe mọ̀ wípé Ondo State customer dada àwọn terrorists ni. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà ẹ team up kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. These are the things tí à ń béèrè lọ́wọ́ yín. Tẹ́ bá ń ṣe àwọn nǹkan tí a like, àwọn nǹkan tí à ń rí wọ̀nyí tẹ́ ń jẹ́ kó yí àwọn aráàlú pé ọ̀rọ̀ wa jẹ yín lógún. Why not? Ìwọ̀nba la máa kanra mọ́. Ṣùgbọ́n tẹ́ bá kàn wá bẹ̀ tá bá pariwo àwọn nǹkan tẹ́ kì í dá sí wa, a máa kanra mọ́ yín ni. Èmi sọ wípé ẹ kú iṣẹ́ ẹ̀yin gọ́vnà mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀yin gọ́vnà mẹ́ta tó kù à ń dúró dè yín o, kẹ́yìn náà kẹ́ team up o látọ̀dọ̀ yín. Ẹ má fẹ̀mí àwọn èèyàn wa wéwu. Má yìn báńgà ní Nàìjíríà lásìkò yìí. Nílẹ̀ káàrọ̀ òjìrè má bá wọn yìn báńgà, má ra báńgà. Tó bá ju báńgà wọ́n á mú ẹ o. Eléyìí ò ṣe fún àǹfààní ìjọba, fún àǹfààní ẹ̀yin aráàlú ni, àǹfààní ara wa. Má sọ wípé o gbọ́, tó bá wá mú ẹ, tó bá sọ wípé kán máa bá ẹ pariwo online o, kò sẹ́ni máa dá sí ẹ. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowó ni mò ń jẹ́. Support my work,
support my brand. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi support, tẹ́ ń bá mi share, tẹ́ ń bá mi thumb up, tẹ́ ń bá mi comment, tẹ́ ń bá mi love. Thank you ní dálé ayé ṣe. Ẹ̀yin tó kù, you can still do better. Thank you for doing so. Bye for now. Ire o.